أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akírani kíkí ti Islam pé assalamu alaikum rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. À ń kí yín àtúnkíra káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Basira. Èyí tó máa ń dé sétí gbẹ̀nì kọ̀ọ̀kan wa láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9. Ètò náà ti gorí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n. Àwọn sáàsù wa tí wọ́n máa ń fún wa ní oúnjẹ ẹ̀mí ọ̀rọ̀ Ọlọ́run wọn ti wà ní ìkàlẹ̀. Kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́. A rọ̀ wá kí a wá nǹkan fìdílé. Ká fìdílé nǹkan ká dẹ̀ mú gègé ìkan kọ̀wé wa sítòsí. Torí pé ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni eléyìí. Kọ́lọ́n jẹ́ kí ó ṣe gbogbo wa láǹfààní kó dẹ̀ san wá ní ẹ̀san olóore. Àwọn sáàsù wa tí wọ́n tún máa sọ̀rọ̀ lọ́wọ́ fún alálẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Wọ́n náà ní Sáàsù Sulaiman Buni Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè. Kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. atọrọ àlékún ìkẹ́ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad Sallallahu alayhi ìkẹ́ wa Ọlọ́run sallam. ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ ìgbéra kìyàmà. Ankiwa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. À ń fi àsìkò ya fi ń bẹ lọ́hùn àwọn tọ́lọ́hun ọba àlekọ́lá tó ń lò ní sábàbí bí a sì ń gbọ́ wà àtàwọn tọ́lọ́hun ó tún ní kí wọ́n tún máa kún wọn náà látara mi máa lọ síwájú ọ̀rọ̀ Ọlọ́run méjì kọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n dàrú o. Gbogbo àti ajé lólùfẹ́ òdodo tí à ń gbọ́ wa Ọlọ́run ọba àlekọ́lá bá ní sàlékún àánú rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa wọlé àjọ kan òsọ Ọlọ́run. Bákan náà iléeṣẹ́ Solution FM Ọlọ́run má jẹ́ kó jóná wọlé àjọkà òṣù Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah. Ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan òun láti ń bá ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá ń bá bọ̀ kó tó di pé agbé alága alálàájì wà ní ìjẹjọ láti bá ní sọ kí ni ètò ájì ní ọdún yìí ní Ọ̀yọ́ state kí làwọn nǹkan tí wọ́n nílẹ̀ fún wa kọ́nà balẹ̀ kọ́lá kó sí rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́ wọlé àdọ́kà oṣù rẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gba ata tí ń pè wá Ọlọ́run yóò ṣe rọrùn fún wa yóò wọlé àdọ́kà oṣù Ọlọ́run. Gbogbo ẹni tí ó náà sì fẹ́ lọ náà Ọlọ́run yóò bo àṣírí tí ò tí ì pè wá Ọlọ́run bá àṣírí insha Allah. Ní
n tá ń sọ ó ní pàtàkì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam à ń jẹ́ kó yé pé kò dìgbà tá bá tó ṣe mólídì Ànábì ká tó mọ̀ láti ń bẹ fún kò sí nǹkan kan bí mólídì ju ìwà nǹkan jẹ lọ ẹ rí pé oṣù bíbí Ànábì ti lọ àwọn èèyàn sì wá bẹ̀rẹ̀ déètì mólídì báyìí nígbà tẹ oṣù tẹ ní bí èèyàn tó ti lọ tẹ́yìn sì wá mú déètì ẹ̀yin góòtì mọ̀ kí ìsàrè ẹ̀sìn ẹ̀kan wá wà wí ni ìkan ti ẹ̀bọ̀ sórí social media ó ní táwọn afábálẹ̀ fóònù ní àáyà àbádìísì tó sọ pé ká má ṣe mólídì ọ̀hún ò ní ṣe ẹ dákun ṣé kéwò yé ni ṣùgbọ́n láàrin àwọn kàlàmúsù ẹgbẹ́ rẹ̀ tí bá ti ń fẹ́ tí sàrán hò tí rán hò bá àwọn èèyàn mọ̀ rò pé kéwò yé ni torí pé al-aslu fil ibada al-hadar so ìpìlẹ̀ nípa tó bá jẹ mọ́ ìjọsìn má ṣe ló pilẹ̀ rẹ̀ má ṣe ni wal aslu fil ashiya al-ibaha gbogbo tó wá yàtọ̀ sí ìjọsìn máa ṣe nípìlẹ̀ rẹ̀ ìyẹn ló fi jẹ́ yí pé gbogbo nǹkan téèyàn bá pè níjọsìn tá a bá ti bí lérè pé ṣé múlùdì ṣèjọsìn ni tẹ́ ẹ bá ti níjọsìn ni ẹ̀yin lẹ́ẹ̀mẹ́rì wa ṣùgbọ́n tẹ́ ẹ bá ní àkì ṣèjọsìn wa kàn ń ṣe lásán ni o ọlọ́mọdé á ṣe lásán o tòtẹ́ máa ló ń ṣe lásán ni àní béèrè rí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ pè níjọsìn ìwọ lọ́ọ̀mẹ́rì wa lórí ẹ̀ ipe ẹ̀rí ni o nǹkan ìjọsìn ni o ẹmbàsí ó rojú rí ọlọ́run o ẹmbàsí ó gbalada o nolizimu kabi delil wala delil a ní ọmẹ́rì wa o sì ní rí mú wa so àwọn akọ́lọ́mọ dàrú láàmú pé ká mú àdísì wa tó ní ẹ gbọ́dọ̀ sí mólúdì kò sí náà sọ̀rí kò sí kinní kan ọwọ́ aràn hù lásán rárá ìwọ tó ń ṣe gangan tó pè lẹ́sìn fáwọn èèyàn in tó bá ti jẹ́sìn làbúdà àǹtàkùnà tàòkìfìyà so tàòkìfìyà ni ẹ̀sìn máa ń jẹ́ tí kí ó bá yí ọ ìyẹn ló jẹ́ ká máa sọ ọlá tí ń bẹ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kálíbà àwọn kìkì ṣe pé tábàlà àṣẹ mólúdì àìsọ̀tà ànábì àmọ́ pàtàkì ẹ àmọ́ pọ́ máa mìnà hẹ́rẹ̀ntì àmọ́ pọ́ máa mìnà tóbi àmọ́ pọ́ máa mìnà tó gbọ́lá fún salawatullahi wa salamu alayhi àti wá sọ àwọn in tí ń bẹ lára ànábì tó fi jọ́gà gbogbo òjíṣẹ́ Ọlọ́run láyé káwa mẹ́nu bà tàlìkíámà àwọn tọ́lọ́run ó ṣe fún tí ò ṣe fẹ́ nìkankan àbí tí ò ní ṣe fẹ́ nìkankan nínú àwọn òjíṣẹ́ tó bá tàlìkíámà èèyàn lójú ogun ọwọ́ àtògùndé ó ní èèyàn 10 ló ń pa lójú ogun ṣùgbọ́n nígbà tí ó délé ọ̀tọ̀ máa di 10 pa àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n ní bójú ọ̀bà tó ti ogun ojú tó ti lé tá a bá lè ka dúró láti ń bẹ́ fànàbí òun tá a mẹ́nuba díẹ̀ ń bẹ̀ tá a kà níta yé ń bì tá a sì rẹ́ni tó jiyàn rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ kódà àwọn tọ́jọ́ tá a nàbí gan mọ̀ àwọn tí wọn gbà fún mọ̀ àwọn tí wọn sọ̀kọ́ọ̀mù fún wọn mọ̀ pé gbogbo ń tá a sọ bó ṣe rí nù àti kà fún wa bóyá ní bíi ọ̀sẹ̀ 4 sẹ́yìn àtòkà níjẹ̀ẹ́dógún kó tó di pé a ṣe nǹkan míì níjẹ̀jọ́ so tá a bá fi sọta yé tí gbogbo àjọ rí báyìí tá a rí pé ànábì Ọlọ́run ṣe lè fún kò sọmọ lẹ́yìn òjíṣẹ́ kankan tí ó kílèmù pé irú ilé ń bẹ fọ́gà àwọn àìlẹ́yìn ò jẹ́ kó yé pé tá a bá ń sọ tàlìkíámà yìí má sọ pé sẹ́nìkan ti dọ́run rí ni táyé tá a rí òun ló já mọ̀ kí tọ́run ó rí bẹ́ẹ̀ kò yọ tó ti gbọ́ yí báyìí mọ́ wùlẹ̀ fẹ́ ṣe jẹ́lẹ̀ má jẹ́dì mọ́lẹ̀ má máa fapá jánú ẹni tí ẹ ṣerú eléyìí ò fún láyé tó bá sọ tàlìkíámà fa ti rí táyé tàlìkíámà yẹn automatically bí ó ṣe rí nù àwọn tọ́lọ̀ ọba àlekọ́lá tó fi sànàbí lẹ́sà sallallahu alaihi wasallam à ń pè kíní kan ní wàsílà wàfàdílà àwọn àbáwá wọn ni Ọlọ́run bá ní gbága wòsílà fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kì í sàga títí kì í sàga àlìkíámà Ọlọ́run ó fún ànábì ní wàsílà àti ọlá so ṣùgbọ́n ẹja máa tu àwọn àbáwọ ní àga wàsílà so in tí a ń pè ní àlìwàsílà òun náà ní ààyè tó ga jùlọ lálìjánnà tí ò ní sẹ́nì kankan tó jẹ́ pé la yanaluha illa abudun wahid min ibadillah ẹrú ẹyọ kan péré ẹnìkan péré lọ́lọ́run ó fún ní ààyè yẹn slot yẹn wa huwa rasuluna Muhammad sallallahu alayhi wa sallam ó nìkan ni ààyè yẹn òun ló súnmọ́ àríṣù Ọlọ́run ìtẹ́ Ọlọ́run gẹ́gẹ́ Firdaus ó ní
capital Janna. So ibi capital Janna yẹn wá wà àyè kan bẹ́ẹ̀ tó jẹ́ pé àríṣù Ọlọ́run báyìí òkè rẹ̀ báyìí láríṣù òkè rẹ̀ ní àríṣù Ọlọ́run wà ibẹ̀ ni ànábì nìkan òní ó wà ńbẹ̀ ó fi hàn pé ẹgbẹ́ Ọlọ́run pẹ́kípẹ́kí báyìí tó súnmọ́ àríṣù Ọlọ́run òun níbi tí ànábì ó wà tó bá jọ́gbẹ̀rẹ̀ kẹ́mà nínú àlìjánnà tí wá ti ń wòkè báyìí yóò mọ̀ ọ̀rọ̀ lọ́n àwa tá a wà ń Fírdàùsì náà a mọ̀ ọ̀rọ̀ lọ́n ṣùgbọ́n ẹni tí ó wà lókè gbogbo ẹ̀ ànábì ni wọn ò ní fànábì kẹ̀kẹ́ sí lẹ́gbẹ̀ẹ́ salawatullahi wa salamu alayhi kílẹ̀ rí wa ànábì ní sallallahu alayhi wa sallam ó ní ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá gbọ́ nígbà tí tẹ́ ẹ bá ń gbọ́ ìpè ìran Allahu akbar Allahu akbar ànábì ní ẹ máa wí tí ẹ ti ń pèrun ẹ máa wí tí ń sọ tó bá sọ pé Allahu akbar Allahu akbar ṣé ń gbọ́ ẹ̀yin ìyá tẹ́ máa ń rojọ́ ẹ̀yin bàbá tẹ́ máa ń rojọ́ tẹ́ ẹ bá ti ń gbọ́ tí ẹ ń pèrun ànábì ní irú tẹ́ni yẹn ń sọ ní kẹ́ ẹ máa sọ tó bá ti di bí ayala salat ẹ sọ pé la hawla wala quwwata illa billah tó bá dé bí ayala falah ẹ sọ pé la hawla wala quwwata illa billah ń gbọ́ bá sọ tó pé Allahu akbar Allahu akbar la ilaha illallah ẹ wà ṣàdúà yìí gbogbo àwọn tá à ń gbọ́ ká máa wí tẹ̀lé mi nílé pé Allahumma rabba hadhihi da'wati tamma was-salati al-qa'ima ati Muhammadan al-wasila wal-fadila wab'athuhu maqaman mahmuda alladhi wa'adta innaka la tu gbo nta ma fi sí innaka la tu le fuli mi adìyẹ kò sí ńbẹ̀ alladhi wa'adta èyí tó dáa jù nú kí ni túmọ̀ rẹ̀ ìwọ Ọlọ́run hadhihi da'wati tamma hadhihi da'wa at-tamma eléyìí ni ìpèpè tó pé o was-salatu al-qa'ima ìrun ó ti ń dúró báyìí àti fẹ́ máa kírun Ọlọ́run o àti Muhammadan li wasilata wá bá ní fún ànábì ní wàsílà ààyè tó ga jù ọgbẹ̀n tẹ́ ń jẹ́ wàsílà ìyá wàsílà so iná fi ń sọ ọkàn ìyá wàsílà so wàsílà bí àkàsọ̀ so ti báyìí ṣùgbọ́n ààyè tó ga jù lálìjánnà wàlfàdílà ọlá tó promise fanabi wab'athu maqama mahmudan bá ní gbé ànábì dìde ní ààyè ẹ̀yìn ọ̀tọ̀ tó ní maqama mahmudu ọ̀tọ̀ ní wàsílà o bá ní gbé dìde ní ààyè ẹ̀yìn alladhi wa'adtahu èyí tó bá tó ṣe ládéhùn pé ó ṣe fún ànábì sallallahu alayhi wa sallam so ànábì ni ẹni tí bá máa ń sọ báyìí lẹ́yìn ìran halati lahu shafa'ati yawm al-qiyamah so ọmọ pé Ọlọ́run wulẹ̀ ti promise ànábì pé òun fún ìwọ kọ̀ọ̀kan táàpù oríire látara ànábì ni bó o ṣàdúrà bó o ṣe yọ ọ gbà ṣùgbọ́n ànábì fẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan rẹ̀ sọ̀fẹ́ kì í sọ̀fẹ́ èyí ó ṣe wàhálà ni ìwọ náà ṣàdúrà kọ́ wa lè bá àdó lóríire ànábì ni tó bá máa ń ṣe àdúrà tó o bá gbọ́ tí wọ́n bá pèrún tó ń ṣàdúrà pẹ̀lú ògo Ọlọ́run ọ wà nínú ẹni tí máa ṣìpẹ̀ tó bá jọ gẹ̀rẹ̀ kẹ́mọ́ kan Ọlọ́run o lágbájá ò lè má ṣàdúrà báyìí nígbà tí wọ́n bá ti pèrún Ọlọ́run bí ọ̀rọ̀ rẹ̀ kù sí lónìí bá ń bí àbùkátà rẹ̀ jọmọ́ la àlìjánnà sallallahu alayhi wa sallam so eléyìí ò jẹ́ kó yá ké Ọlọ́run ò ní fẹ́ni kẹ́kẹ́ ní ààyè tá à ń sọ ìyún wàsílà yìí ló jẹ́ pé ààyè ńlá ni tí wọn náà bá fẹ́ di ààyè ńlá mú láyé tó fẹ́ di ààyè ńlá mú lálẹ́ kíámà máa tọrọ rẹ̀ fànàbí Ọlọ́run ti promise ẹ o ṣùgbọ́n kó o lè bá táàpù ládàá kó o lè bá táàpù oríire kó o lè bá sórí ire látara àdúrà tó bá ṣe fànàbí sallallahu alaihi wasallam. Uhibbuka ya Rasulallahi hubba yuqarribuni ila rahmani qurba yuqarribuni ila rahmani qurba wa yakfini نجاتا إذا حشر الفتى مع من أحبا إذا
àfààní Uhibbuka ya Rasulallahi hubba. mo nífẹ̀ẹ́ wa nàbí o mo nífẹ̀ẹ́ rẹ gan ni o. Yuqarribuni ila rahmani qurba. ìfẹ́ wo ìfẹ́ kan tó jẹ́ pé inú ó mú mi súnmọ́ ọba Rahman ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì ni o ó sì gbọ́dọ̀ máa tọrọ àdúrà fún kó o lè bá a sóríire kódà sọ ọ fẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ yanjú ọ fẹ́ kọ́rọ̀ ọmọ bọ bí abùkátà rẹ ọ fẹ́ kọjá yí pé tó bá ń dáwọ́lé ọmọ láṣeyọrí tó o bá lè gbìyànjú gan kó o má ṣàdúrà fúnra rẹ kó o má ṣàdúrà fún ànábì nìkan wàláì gbogbo bùkátà rẹ lọ́wọ́ ọba àlekọ lọ́bìyà gbàgbọ́n tó kọ wàláì ọ̀gá ìmánì ni o ọ̀kàlẹ́ máa tọrọ àlékún ìgẹ̀ fánàbí sallallahu alaihi wasallam torí pé ní ọlọ́run ọmọdùkẹ́ ó sì ń bá mi ń ṣàdúrà fún ọ̀rẹ́ mi ẹ̀yin mọ̀lẹ́kà kí ni ń wá ná tí ẹ ṣe á pọ̀ lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi báyìí kí ni ti ń wá ṣé bùkátà rẹ ni ọ̀ya ẹ bá ń bíyà rẹ. Yuqarribuni ila rahmani qurba. Yuqarribuni ila rahmani qurba. eléyìí ò di alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tọ́lọ́run ó ṣe fún ànábì sallallahu alaihi wasallam níjọ́ ògbéde alkiyama tí ò ní ṣe fún ànábì kankan ẹlẹ́ẹ̀kejì ó ní nǹkan tá à ń pè ní alimakọ́mú alimahmud ààyè ẹ̀yìn àwọn àfọ onítẹ̀fsir wọ́n jùlọ wájú wọ́n jùlọ ẹ̀yìn wọ́n ní kí ní jẹ́ makọ́mú mahmud tó wà nínú àdúrà tá a ní nǹkan méjìlá ń tọrọ fún ànábì bẹ́ẹ̀ à ń tọrọ aliwasila walifadila number 1 nu wab'athihu maqaman mahmuda ayé ẹ̀yìn wọ́n ní kí láyé ẹ̀yìn òun náà ní gbọba díjọ gbẹrẹ kíámà ní àpọ́nlé tọ́lọ́run ó ṣe fànàbí látara wípé nígbà tí wọ́n bá gbá gbogbo ẹ̀ dájọ́ kò tọ́lọ́run sì ń bínú ànábì náà lọ sọ àdìsí yẹn gùn wípé kálukú wa máa sákàkí òòrùn ó ti súnmọ́ déédéé àtàrí wa tóòrùn ó ti máa sọ ọpọlọ kálukú ó ti máa sọ kọsọkọsọkọsọkọsọ àádùn wájú ọlọ́run ò ní dájọ́ ọkẹ́ tí ó lọ kojú ọlọ́run kálukú wa àmọ́ sáré káàkiri àmọ́ lọ wájú àmọ́ lọ ẹ̀yìn àlọ́ bá nàbí ádámà alayhi salatu wassalam ìwọ bàbá wa tó ṣe gbogbo wálẹ̀ wọ́n bá ní bọ́lọ̀ ń sọ̀rọ̀ kódà wọ́lá ìlànà náà kó tẹ̀ jẹ́ pé náà gan là ń lọ báyìí akàdúrà rẹ ní àtẹ́ǹdì sí ádámà ó ní ọlọ́run bínú lónìí kò bírú ẹ̀rí kò tún ní bírú ẹ̀mọ̀ lẹ́yìn tòní n ò lè lọ kojú ọlọ́run tóró ní má ṣe nǹkan mo sì ṣe pé yóò ní ní ọ̀hà béèrè ẹ lọ gbalagbẹjá àádọ́dọ́ ọ̀nà hù ànábì ádámà lọ tari wá sí wọ́n máa tari wá sí wọn ara wọn báwọn kálukú máa sọ ìwọ lọ bá Ibrahimu ẹ lọ bá Musa ẹ lọ bá alágbẹjá ẹ lọ bá tàmẹdùn tá a fi wá déwájú ànábì sallallahu alaihi wasallam nígbà bá dọ́dọ̀ rẹ̀ ànábì ọmọ sọ pé anàláha èmi lọ́lọ́run lòun ó fò nípọ́nlé kò sẹ́ni tó kojú ọlọ́run kí ló fà á torí pọ́lọ́run ti fún wa ládéhùn nínú Quran ipe òun ti forí ẹ̀ṣẹ̀ jìn ànábì inna fatahna laka fatihan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. ọlọ́run ní òun ti forí ẹ̀ṣẹ̀ ìntànàbí ṣẹ̀ lọ àti tí ó tún máa padà ṣẹ̀ ọlọ́run lòun ti forí rẹ̀ jànàbí idan kò sànàbí inú kùránì tiwa lọ́wọ́ wà Suratul Fatih ẹ̀yin náà wàá múnú ìwé tìyín náà wà ibi tọ́lọ́run ti sọ yí pé ànábì yín o òun forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ jìn ìtẹ́ tó ń sọ ni pé ó kú fún ẹ̀ṣẹ̀ wa ó fẹ́ mi dínkù ní tiẹ̀ bọ̀tẹ̀ṣẹ̀ tiẹ̀ ńkọ́ àbúwọ̀n lẹ́sẹ̀ so tẹ́ bá sì lò kú fẹ́ṣẹ̀ wa wá ẹ̀ta tó fi wá di yí pé ẹ̀ tó máa ní dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá bá a ṣe ń dárí ẹ̀ṣẹ̀ jìn àwọn tó ṣẹ̀ wá síbẹ̀ lẹ́nìkan ti kò nídìí ká nígbà nìkan ti kú fẹ́ṣẹ̀ wa ó ti kó gbogbo ẹ̀ṣẹ̀ yẹn lọ kò nídìí ká tún tọrọ dárí jìn mà ọ̀rọ̀ yẹn ti takora wọn bọ̀ tínú Kùránì tiwa Ọlọ́run jẹ́ kó yé pé ànábìṣẹ̀ ó nìkan ni mo forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn gbogbo tó ti ṣe àti tí ó tún máa padà ṣe mo ti bá a hádànù so kò wá promise ànábì kẹ̀kẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ kò ní ìbéèrè ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n kò promise wọn àìmọ́ promise wọn ni ó jẹ́ kọ́kàn wọn balẹ̀ ṣùgbọ́n ànábì ti sọ onìkan Ọlọ́run fún ládéhùn tó bá sì fún ti yín náà ẹ̀jẹ̀ kàjá mọ́ ibi tó wà wípé kíní kan John 3:74
ló ti sọ tí wá lásán so àìtó dóòtọ́ sí ni kọ̀ǹkọ̀ díjú ọ̀pọ̀lọ́ díjú kọ́lájúlẹ̀ o àtọ̀pọ̀lọ́ àti kọ̀ǹkọ̀ àti pọ́ntán gbogbo ẹ̀kọ́ lajúlẹ̀ kẹ́yìn ò tú ẹ̀yọ̀ lé lórí àìsílẹ̀jà ní tábà mi ò débì ìlà ti sọ Kùránì ti wà nù so ànábì nìkan ni ó wà bọ́ta àwọn àáfàá ní ṣàfà àjọ náà àyè àpọ́nlé yẹn ní táwọn ànábì ọlọ́run kankan ò lè lọ kojú ọlọ́run tó ti bẹ́ẹ̀ bọ́lọ́run ṣe promise ànábì náà ò ní sáré bẹ́ẹ̀ wájú o kí ni ó ṣe yóò kọ́ forí balẹ̀ fọlọ́run lábẹ́ àláràṣẹ ọlọ́run yóò wá máa yin ọlọ́run yóò máa yìn pẹ̀lú àwọn ẹ̀yìn lóríṣiríṣi yóò máa kì í ẹni tí wọ́n ti fún ní jókà gangan o kò tún ní bọ́ wájú ló jẹ́ kó tó bá ti rẹ́ nìkan tí sàn fọ́n bù pé àbọ̀ yanjú ọ̀rọ̀ rẹ wájú ọlọ́run àásọ ọlọ́run pé kìíní kẹ́ irọ́ ni ọbẹ̀ kọ́ máa bẹ̀rù wọn nu àwọn tó lọ́n fún jókà gan wọn ìsáré náà yóò tó wá yí ìdálẹ̀ yóò máa bẹ̀ lọ́n ọlọ́run wà ní rárá ìwà nàbí gborí òkè sálí túútọ́ máa bèrè ká máa fún ọ lónìí wọ́ṣfà àtúnṣàfà máa báyàn sí pẹ̀ ká sì máa gbà pẹ̀rẹ́ ànábì ọ̀sẹ̀ wa máa tọrọ kọ̀ọ̀kan ní sáré bọ́ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ó ṣe díẹ̀ o ẹlẹ́ẹ̀kẹta inú àwọn nǹkan tọ́lọ́run ó ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ò ní ṣe fẹ́ ní kankan òun náà ni ash-shafa'atu al-'udhma wa ash-shafa'atu al-ukhra ìṣìpẹ̀ ńlá tó jẹ́ pé ọlọ́run ó ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sísìpẹ̀ yìí pé mo fọ́n chánsì kọ́ wá báwọn èèyàn tọrọ lónìí kọ́ wá sí kí ni o kọ́ wá báwọn èèyàn tọrọ lónìí àwọn àfáà wá sí gbogbo òṣìpẹ̀ yẹn tí ó ṣẹlẹ̀ sánàbì wọ́n sì ọ̀n lọ bíi 6 láwọn àṣìpẹ̀ tí ó ṣẹlẹ̀ ní jọ́gbé àlìkíámà so wọ́n ní 6 ni 6 ó ní àwọn àṣìpẹ̀ wọn káwára mú lẹ́yọ kọ̀ọ̀kan kì í ṣe pé a fẹ́ ka ugbẹ́ o ṣùgbọ́n a kàn ka ugbẹ́ kì í ṣe pé a ní ìfẹ́ lójú àkọ́kọ́ nínú àwọn àṣìpẹ̀ tí yóò ṣẹlẹ̀ àti níṣìpẹ̀ ńlá ash-shafa'atu al-'udhma èyí tó jẹ́ pé kọ́lọ́run wá dájọ́ pé ọlọ́run wá dájọ́ tí ọ̀sẹ̀ tí ó kojú ọlọ́run ìyẹn ìṣìpẹ̀ ńlá nu gbogbo ànábì ọlọ́run yòókù kálukú náà gbórí pamọ́ lẹ́yìn eléyìn ló wá kó àwọn ìṣìpẹ̀ tá a fẹ́ dákọ̀ yìí àkọ́kọ́ ni pé gbogbo àwa tá a bá ń lọ àlìjẹ́nnà tá a bá ti ń lọ á bá àlìjẹ́nnà ní títì pa wọn ò títì pa wọn ò ní sílẹ̀kùn ẹ̀lẹ̀ ànábì ni ó ṣe bọ̀ wájú ni ó sì pẹ́ pé kí wọ́n wá sílẹ̀kùn àlìjẹ́nnà torí pé nígbà tá a bá débẹ̀ kẹ́ òun o àti ń ṣe wàhálà láti látàárọ̀ ibi tí wọ́n látò wọ̀ ibẹ̀ látúndé látò bá lẹ̀kùn sísí ìyẹn lọ́lọ́run sọ fún wa nínú suratu Zumar lọ́wọ́ ọ̀parí rẹ̀ nígbà tó ọlọ́run sọ̀rọ̀ àwọn tí kèfèrí ọlọ́run ní wasiqal ladina kafaru ila jahannama zumara ọlọ́run ní àmọ́ tí àwọn kèfèrí lọ sínú jahannama níjọ bí kálukú ṣe pín láyé òun máa lọ ó di wì ọlọ́run wá ń sọ lọ ọlọ́run ní ata idha ja'uha futihat abwabuha futihat lọ́lọ́run ló ń bẹ̀ ṣùgbọ́n bó débi tàlìjẹ́nnà ọlọ́run ní wasiqal ladina taqaw rabbahum ila aljannati zumara àwọn tí ó tún bẹ̀rù mìíràn náà a máa dà ọlọ́run àlìjẹ́nnà níjọ ata idha ja'uha títí wọ́n fi dẹ́nu ọ̀nà rẹ̀ wà futihat ọlọ́run wá fi wá òsì bẹ́ẹ̀ àwọn àfáà ní wá òtọ̀ wà ń bẹ̀ yẹn ni pé ilẹ̀kùn àlìjẹ́nnà ti wà ní títì pa tí náà tí òjò wọn fi wá òsì ni pé sísí lọ́wà wọ́n kàn dé free ticket ẹ máa wọlé lọ ṣùgbọ́n wá òwà níbi tàlìjẹ́nnà nítorí pé sẹ́kàn ọ̀sẹ̀lẹ̀ kó tó di pé wọ́n ó sì wà futihat ní tiẹ̀ so ìkànnù pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì òun náà ni ash-shafa'a fi taqdimi ma la hisaba alayhim fi dukhulil janna ọlọ́run ànábì ó sì pẹ̀ àwọn èèyàn kan tó jẹ́ yí pé wọn ò ní ṣèṣirò iṣẹ́ ọlọ́run àwọn ilé wọn ò ní ṣírò iṣẹ́ tí wọ́n ó ṣe ọ̀yà bí wọ́n ti máa lọ àlìjẹ́nnà so ànábì dẹ̀ ti sọ nǹkan tí yóò fà fún wa
tí wọn ò fi ní ṣèṣirò iṣẹ́ ìyẹn ti wà nínú àwọn níta tí máa ń sọ fún wa nínú rẹ̀ òun náà ní ìpẹ̀ nọ́mbà kínú nínú àwọn ìpẹ̀ tí Ànábì sàsálà tí ó ṣe òun náà ní ìsìpẹ̀ tí yóò ṣe fún amú rẹ̀ Abu Talib ẹ̀gbọ́n bàbá Ànábì tí ń ṣe Abu Talib tó dúró ti Ànábì sallallahu alaihi wasallam Ànábì ó sì pẹ̀rẹ̀ ọmọ náà ni o ibẹ̀ máa dúró díẹ̀ ọmọ náà ni torí pé ẹlòmíín bẹ ọkùnrin kan bẹ ó ti kú nísìn inú àwọn tí wọ́n ti wá sí lórí Facebook kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bí wọ́n máa ń gbé wá sí rẹ̀ wá ọwọ́ àjọ ń bí díà tó yanjú so ìwọ́n á ń sọ ọmọ Ìlọrin ni o àwọn èèyàn ó ti máa mọ̀ báwọn so ìdílé wọn sì popular dáadáa ìwọ́n á ń sọ yìí pé àwọn oníṣòkòtò sófé àwọn ní bá wọn o yóò ti mọ̀ ní ìsìn nínú sáré o ike àwọn oníṣòkòtò sófé wọ́n sọ pé Abu Talib ọwọ́ náà wọ́n ní àbá Ànábì ọwọ́ náà wọ́n ní kinní kan wọn ò mọ́kẹ́ òní bó la Abu Talib ó sì wọ náà Abu Talib tó gbà síláàmù níbo ló ti gbà sọ́dọ̀ yín ló ti wá gbà Abu Talib ọwọ́ akọrin orin tó kọ yẹn kò wá kọrin tán ló jẹ́ pé gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfa ẹ bẹ̀rù Ọlọ́run ẹ mọ̀ sọ àbọ̀ nǹkan fáwọn èèyàn ní tẹ́ fi sì wọ́n lọ́nà àwọn tẹ́ kún bá sọ̀rọ̀ ọmọ kí ó wọn ọmọ kí ó àwọn kan máa rò pé ọ̀rọ̀ gidi lẹ́ ń sọ ni Abu Talib ó dúró ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó dúró ti gan tí èsì díẹ̀ so ṣùgbọ́n bó ṣe dúró ti tó ẹ jẹ́ n sọ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó dúró tànàbí débi wípé sùtá kankan kò lè kànàbí nígbà tí ń bẹ láyé kódà àwọn Abu Jahl wọ́n fi aburú kankan Ànábì tí a lọ da ìgbẹ́ ràkúnmí tí a dá lu Ànábì ibi tànàbí ti ṣe náfìlà ní Káàbà tànàbí wálé tó wá bá Abu Talib ní ta ló ṣe báyìí fún àwọn Abu Jahl ó sì tẹ̀lé lọ kèfèrí sí ni kèfèrí ni bó ṣe lọ́nu bí ẹ ṣe rí báyìí gbogbo ọmọ máa sá lọ ọlẹ́ gbọ́dọ̀ kó mẹ́rin òun náà sì kó gbogbo ẹbọ tọ ràkúnmí òun náà dàlú ẹ̀ ọwọ́ ni ẹ wá ń bì ẹ ṣọ́ra yín ọmọ yìí nǹkan kan gbọ́dọ̀ ṣe ẹ fílẹ̀ ẹjọ́ máa ṣe wá sí tiẹ̀ nígbà tí ó délé Ànábì lọ pé bàbá ẹ̀yin náà gba síláàmù ẹ̀yin lẹ dúró tì mí pẹ̀lú ogun tẹ́ dúró tì mí ló jẹ́ pé gbogbo ìwọ tó ń gbọ́ mi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ wo ló ṣe wájú Ọlọ́run tọ́lọ́run fi ìsìláàmù rọ̀ lọ́rùn báyìí ṣe bí èèyàn lọ rán Ànábì sójú yìí èèyàn lọ rán Ànábì lọ́wọ́ tí ó tún wọ náà kí ló fà torí pé kò ṣe ń tànàbí ṣe Abu Talib ọgbà ọ̀nà ó fi ìmánì rẹ̀ pamọ́ rárá kò fi pamọ́ ìyẹn ló fà tó fi wá kọrin tí mo ní ọkùnrin tí ń sọ̀rọ̀ tọkọ ọ ń sọ pé wallahi la yasilu wallahi la yasilu ilayka bijam'ihim hatta wasada fi turabi dafina hatta wasada fi turabi dafina. ó ní wallahi ó ń fọlọ́n búra ìwọ Ànábì yasilu ilayka bijam'ihim. sórí gbogbo àwọn kèfèrí bí ẹ ṣe pọ̀ tóun wọn ò lè dọ́dọ̀ rẹ kí wọ́n fara ní ọ bí ẹ ṣe pọ̀ tóun. hatta wasada fi turabi dafina. àfi tí n bá jáde láyé ló kù tí n bá sí láyé mọ́ ní a tó lè fi nira kan ṣùgbọ́n tí n máa ń bẹ láyé Ànábì wọn ò lè fi nira kan. Fasida bi amrika ma alayka ghadabatun. oníṣòrí máa ṣe wáàsí rẹ lọ bọ́ta máa sọ̀rọ̀ káàkiri gbogbo mọ́ka yìí kò sí nira kankan fún ọ. wabshir bidhaka
وقر منه عيونا. máa dunnú kò sí wà jójó òtútù ṣé wá sí káàkiri ẹ tí wá bí dáa kọ́ wá di ọlọ́nà. ودعوتني. ó ní wàdà áótà ní ṣùgbọ́n òun pè mí pé kí n wá sí Islam. وزعمت أنك ناصح. ó sì lérò pé òun ṣe nàṣíà fún mi ni. ولقد صدقت وكنت ثم أمينا. ó lóòótọ́ ni o òótọ́ ni òótọ́ ló ń sọ. wàlàkọ́dí sọ̀dákítà òótọ́ ló ń sọ wàkúńtà sámà kódà ẹni ìfọkàntán ni ọ́ irú rẹ̀ kọ́ ni máa ń sọ̀rọ̀ téèyàn máa ń yiri ẹ̀ wò Muhammadu. وردت دينا قد علمت بأنه. ó ní wàá rọ́dítà dínà ibi tọkùnrin ti dúró ni mo fẹ́ sọ yìí o. ó ní ó sì mú ẹ̀sìn kan wá kọ́dí àlímùtùbí àná èmi gán mọ̀ pẹ́sì tó mú wa. من خير أديان البرية دينا. tí ẹ bá lẹ́sìn tó dáa jù téèyàn gbọ́dọ̀ sí láyé ẹ̀sìn tó mú wà ní ọwọ́ adádó ń bẹ̀ wọn. orin jẹ́ ẹsẹ̀ mẹ́rin ọwọ́ akọ ẹsẹ̀ mẹ́ta sọ dáa bẹ́ẹ̀ ṣéwù ẹ ti wà wájú Ọlọ́run ní ìsìn o tó bá jẹ pé ẹ̀bà mọ̀ ni afallahu anki. ṣùgbọ́n kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ sì mọ̀ parí kẹ́ ẹ sì mọ̀ lè kà á. ẹni tẹ́ ẹ lọ́gbà ìsìlámù ń tọ́ wá fi parí orin kódà tẹ́ ẹ bá bi gọ́gù léèrè yóò gbé wá gọ́gù gan mọ̀ kí ó jù yín lọ tẹ́ bá ti tẹ̀sí báyìí yóò gbé mẹ́rẹ̀ẹ̀rin wá ni kọ́ ẹ̀ lé yọyọ kan lẹ̀ ó wà nù díwánù rẹ̀ náà. kí ló wá wí. làólá ní màlámàtú. ó lànà bí sórí ìbàgbà ṣùgbọ́n tí mò ń wò nípa àwọn èèyàn máa bú mi. wàhídárì ṣùbàtà. káwọn èèyàn wọn bá máa bú mi inú rìwáyà mi làólá ní màsámàtú. làólá ní màsámàtú. àwọn ìdárù màsàbátì. tí ẹ bá ṣe páwọn èèyàn máa bú mi ní ànábì pé sórí òpònú ara rẹ ọmọ àbúrò rẹ ńlọ́wọ́ ló ń gbẹ́sìn kan dé lọ́wọ́ á tẹ̀lé èébú àwọn èèyàn ní oníjì ń tẹ̀lé ọ tí ẹ bá ṣe torí àwọn èébú àwọn èèyàn làwọn àjáde tá ní sàmọ́ àǹbìdá kàyẹ. làwọn àjáde tá ní sàmọ́ àǹbìdá kàyẹ bínà. tí ẹ bá ṣe bú àwọn èèyàn èmi lọ ọba rí tí ń bá kọ́kọ́ lé iwájú tí ń gba ìsìláàmù tí ń bá máa ṣe ṣùgbọ́n n ò ní gbà. so Abu Talib kò gba Islam ṣùgbọ́n dúró tànàbí àwọn èèyàn wá bí léèrè sẹ́wọ̀n pàwọn èèyàn máa ń ṣe interview fún yàn wọ́n wá ṣe interview fànàbí wọ́n wá ní ya Rasulullah alina fa'ata Aba Talib bi shay'in ìjú tí ẹ̀ wá rí tí wọ́n náà lè ṣẹ̀san orí padà f'Abu Talib pẹ̀lú bó ṣe dúró tí ọ̀tọ̀ yìí tó tún ní ó pé láìlára tó lòun ò pé nígbà ọ̀fẹ́ kú tí ń pọ̀ kàkú lọ ànábì tó sọ fún pé tó bá tiẹ̀ pé kẹtí ẹ̀ sọ kọ̀ọ̀kan sọ lásán fi yòókù lẹ̀ wọ́n sọ fọlọ́ nǹkan ó tiẹ̀ wí gbólóhùn yìí. wọn náírà náà ṣe yóò ṣe láǹfààní ànábì ní bẹ́ẹ̀ ni èmi náà ṣẹlẹ̀ṣẹ̀ padà torí tèmi tí ọmọ ká Abu Talib wọn bí léèrè Abu Talib dúró tí ọ ń bínú torí tiẹ̀ tí ọ bàbá yẹn ṣe torí tiẹ̀ wá dúró lórí tó ṣe bọ̀ ànábì ní bẹ́ẹ̀ ni náà ó wà fi dọ̀hìn mìíràn wọn ó gbé sí inú omi jẹ́pẹ́jẹ́pẹ́ kan báyìí tí ò ní mú yẹn ju ẹsẹ̀ lọ nínú náà ìyá ọmọ náà yòókù pọ̀ ṣùgbọ́n tiẹ̀ ní ó kéré jù wọn kàn ra gbé sínú omi gbóná kan kókósẹ̀ rẹ̀ lómi yẹn wà dé ànábì ní ọpọlọ rẹ̀ wà máa sọ sọkọsọkọsọkọsọkọ òun ìyá rẹ̀ wà kéré jù nu ọmọ náà látara pé ó dúró tì mí wọn bá ṣe ìyá rẹ̀ fúfú yẹ inú òsì pẹ̀tánà bí ó ṣe ni pé kí wọ́n bó ń ṣe ìyá Abu Tọ́líbù ní fúfú yẹ kọ́ mọ́ jẹ ìyá inú rìwáyà mi ànábì ní bàbẹ́lọ́n kọ́lọ́hún má jọ wà pẹ̀lú àwọn pòkì nínú àwọn kìfìrí bí àwọn fíráwọ́ náà àwọn àmọ́ náà kọ́lọ́hún mọ́ kó papọ̀ mọ́ wọn kọjọ́ kọ́mọ́ lọ dà pọ̀ mọ́ so àti bá ń lọ bákan náà inú sì pẹ̀tánà bí sàṣálá tí yóò ṣe òun náà ni kó sípẹ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ síná nínú àwọn mùsùlùmí tí wọn ò sì mú orogún papọ̀ mọ́ lọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ wọn
wọ́n lẹ́tọ̀ọ́ sí náà yóò ànábì ọ̀wà kò sẹ́bọ lọ́rùn wọn àwọn onítàwhídù ní tí wọ́n mọ ọlọ́run lọ́kan ànábì ọ̀wà bá wọn bẹ́ẹ̀ ọlọ́run dákun jọ́ mọ́jì wọn wọ náà so ọlọ́run ó sì gbà bákan náà àwọn kan náà àwọn tí wọ́n mọ ọlọ́run lọ́kan tí wọn ò sòògùn wọn èsín gbẹ́rẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn jáná bóyá nítorí ẹ̀ṣẹ̀ kan tí wọn ò filẹ̀ tó sì jẹ́ kábàáyìrì tọ́lọ́run wá ní ẹ̀kọ́ kọ́ lọ sáàfù nù nẹ́nẹ́ ànábì ọ̀sẹ̀ wà bá wọn bẹ lọ́run kọ́ lọ́run mú ẹ jáde padà ń bẹ̀ àwọn eléyìí wọn máa di tìǹà bọ̀ so bákan náà ànábì ó tún bẹ lọ́run nígbà tá a bá wà ní àlìjẹ̀nnà tán pé wọ́ ọlọ́run ó ti ní káwọn èèyàn mi wà àlìjẹ̀nnà mo fẹ́ béèrè àgbéga kí dárájà àwọn àgbéga wọn ó tún lékún sí tó ti báyìí kágbéga wọn ó tún lékún sí bí ànábì ó ṣe máa bẹ lọ́run nínú àwọn tọ́lọ́run ó ṣe fànàbí ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ tí ò ṣe fẹ́ nìkankan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run òun náà ni da'watun mustajaba so gbogbo àwọn ànábì ọlọ́run ó ní wọ́n ti lo gbogbo ọ́fà tọ́lọ́run fún wọn gbogbo promo tọ́lọ́run fún wọn láyé wọ́n lò tán so ti báyìí wọ́n lò tán gbígbàdúrà tá a fún wọn lò wọ́n gbẹ́ gbogbo kírẹ́dìtì yẹn gbẹ ànábì ní èmi nìkan ni èmi nìkan ni o so tábà lọ nù sọ Bukhari nínú àdìsí Abi Hurairah ànábì ní likulli nabiyyin da'watun mustajaba gbogbo ànábì kọ̀ọ̀kan ló ní dáwà rẹ̀ àdúrà rẹ̀ àbẹ̀pẹ̀ rẹ̀ dáwà nu ó lè jẹ́ rẹ́sùá tí ó fìyàn sẹ́ kí Ọlọ́run bá ń pa wọ́n rẹ́ irú ànábì nù Rabbi la tadhar ala al-ardi minal kafirina dayyara Ọlọ́run má sẹ́ni kankan kùnú àwọn kìíní ànábì nù ló sọ báwọn gbà ń pa ọgbọ́n rẹ tẹ́wàá torí pé innaka in tadharihum yudillu ibadaka tó bá ilé sáwọn ilé ìkú wọn ó tún máa bá yé jẹ́ lọ ni Ọlọ́run máa ń ka wọn lẹ̀ wọ́n sì pa wọn rẹ́ ṣùgbọ́n fata'ajjala kullu nabiyyin da'watahu gbogbo ànábì kọ̀ọ̀kan in ló ti sáré lo promo tiẹ̀ tán wa inni ikhtaba'tu da'wati ṣùgbọ́n mi mo fi àdúrà tèmi gbígbà àdúrà mi mo fi pamọ́ mo sèfù ẹ̀ shafa'atan li ummati yawmal qiyamah mo fi pamọ́ kí Ọlọ́run mo fẹ́ lọ lò ní àwọ̀lẹ́ ànábì láàánú àwọn àjọ rẹ̀ ntí ó wà jọ lẹ́tọ̀ọ́ sí bánabi ó ṣe sàánú tó lálẹ́ kíámà ìwọ ọmọlẹ́yìn ànábì ntí ó jọ lẹ́tọ̀ọ́ sí wàláhì nǹkan méjì ni kí ló fi lẹ́tọ̀ọ́ sàánú tànàbì tọ́lọ́run ní kànàbì ó fi pamọ́ fún wa di àlìkíámà nǹkan méjì ni ó máa jọ lẹ́tọ̀ọ́ sí nǹkan méjì mà ní ànábì ni mo fi dáwà mi kí n káwí bẹ́ẹ̀ àwíṣẹ́ ẹ̀yìn ò kápẹ́ báwọn dáwà tó mustajaba àwíṣẹ́ tí wọn ò ní yírí wò pé Ọlọ́run bí mo ṣe fẹ́ ni tí ó sì rí bẹ́ẹ̀ ànábì ni gbogbo ànábì Ọlọ́run ló ti lo ti ẹ̀ tán èmi fi tèmi pamọ́ dàlìkíámà torí ẹ̀yin ìjọ mi ni fa iya na ilatun insha Allah ànábì ní nǹkan yóò bá kálukú yín àwíṣẹ́ yóò bá yín insha Allah tọ́lọ́run bá fẹ́ ṣùgbọ́n fún ta ni ànábì sọ̀kan nínú àdìsí tí mo fẹ́ ka ẹ̀ tí mo ń Bukhari gbà wá fún ta ni man mata min ummati la yushriku billahi shay'a ànábì ní àkọ́kọ́ ẹni tí ó bá inú ìjọ mi òun náà ni gbogbo ẹni tó kú tí ẹ wá wo ẹrù rẹ̀ wọn ọ̀bẹ bọ́ ń bẹ̀ sórí pé tá a bá ń pariwo ẹbọ ní tí ó jọ ọ̀rọ̀ àánú Ọlọ́run ó tí kò ń bi kọ́ máa yẹsẹ́ wò ó tí kò ń bi kó o ṣe ń sọ ṣẹ̀ tajà ó tí kò ń bi kó o ń sí gbẹ́rẹ́ ó tí kò ń bi alásọ̀rọ̀ yìí náà ó tí kò ń bi kó ní ẹ̀sìn ní àmọ́sọ̀rọ̀ àṣà ni ó tí kò ń bẹ̀ àánú ànábì ò lè lé ọba àwíṣẹ́ rẹ̀ ò lè lé ọba àwíṣẹ́ ti dáadáa èpè ló tó kù ìtumọ̀ dáwà nu àwíṣẹ́ ìdákejì ni pé Ọlọ́run sẹ́dọ̀ àwọn tó da ẹ̀rù rí májà náà rẹ̀ ó lè bá a mọ́ Ọlọ́run mọ́ bá ti lọ́nu ná àwíṣẹ́ kejì tí ó bọ̀ nu o ànábì lọ sọ bẹ́ẹ̀ wípé nǹkan yìí fa iya na ilatun yóò máa bá ta ni insha Allah tó bá wọ̀ lọ fún ta ni man mata min ummati anybody tó bá kú náà jọ mi la yushriku billahi shay'a tí ò mórogún papọ̀ mọ́ Ọlọ́run mo já wọn àfọ ọba yìí rẹ jẹ wọn ní ọmọ wa yẹsẹ wò ọmọ rẹ fẹ́ lọ ilé ọkọ ó ní Àmínà o ṣé Túnjí ni kọfẹ ni àbí
Fatai wà ń gbé yẹ̀wò síra wọn ṣé ó yẹ kí ẹsẹ̀ máa yẹ léyìn òwò bóyá Fatai náà nìjẹ́ tó jí ọ̀mà tẹ́lẹ̀ lómi wọ́n kẹsà gbé mọ́ra ó tún yẹ̀wò wọn tó fẹ́ ṣe wàhẹ́kì oníṣẹ́ wàhẹ́kì ní ó ṣe ní àbínẹ́kò ṣé tó wọ́n ń yẹ̀yìn òwò pé mari lílọ lọ yìí ó ọlọ́fẹ́ lọ ìlú èbò ṣé Amẹ́ríkà ni ọlọ́ni àbí London ọmọ tó wá ní wọ́n ti fún mi ní físà Amẹ́ríkà pé mọ̀ ń bọ̀ ọjọ́ tó bọ̀ yẹ̀wò ìlú wo ló gbé ń bẹ̀ ṣé Maryland ni ó gbé ní àbí New York kí làbùrọ̀ wò sẹ́ ta lórí rẹ̀ rọ́mọ̀ so gbogbo àwọn nǹkan yìí ẹbọ ni àsokọ́lé àsokọ́pá gbẹrẹ àrọ́bí ìyọnú ayé nkẹ̀kẹ̀ ò ní ráàánú ànàbí làlíkẹ́ àmọ́ bá ànàbí ṣe fi pamọ́ tóun kò ní débọ̀ o ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àmọ́ pariwo báyìí òun náà ni pé bídíà àdàdálẹ̀ aládàdálẹ̀ òun ní bídíà kò ní ṣe kí ni o kò ní ráàánú ànàbí tá a bá sọ pé mọ́lídì bídíà ni lọ sọ́ra fún ni o torí pé ànàbí ó ní anafarotukun filhaud èmi ní ṣáájú yín dé di omi àbàtà tẹ́ mu lálìkíámọ̀ tí ẹ bá ti wá ń da àwọn èèyàn bọ̀ tí ẹ ń dá wà bọ̀ kẹ̀tìkẹ̀tì ṣe àpò bídíà àjọ kírun láyé ni àjọ gbà àwẹ̀ ni àjọ ṣe gbogbo ẹ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀sìn tó ń ṣe lẹ́yìn àwọn ọ̀ràn yẹn kódà ọ̀ràn yẹn gan ní tó fi bídíà kún nísà ń fi àdàdálẹ̀ kún ẹ̀mọ̀tẹ́kẹ̀ bídíà àdàdálẹ̀ ìtànà bí ò ṣe Yorùbá sì ti sọ́nà àdìsí wọn níṣẹ́ tí wọn bá bẹ ni tó ń ti yà níjọ́ rìn òun bídíà ni à ń pè báwọn ní fi kún bí wọ́n ti wá ń dẹ̀wà bọ̀ ànábì ọmọ wẹ́kọ̀mù wa ẹ káàbọ̀ ẹ̀yin ọmọlẹ́yìn mi ẹ máa lọ báyìí àlìjẹ́ náà nu àwọn mọ̀lẹ́kọ́ wa ìtànàbí ò fi dá wa mọ̀ ní pé gbogbo ojú wa àyàlùwà láyẹn yóò di ìmọ̀lẹ́ gbòò wọ́n wà máa da àwọn kan padà kúrò lọ́dọ̀ ànábì ọmọ sọ́kà ẹ̀yin mọ̀lẹ́kà àwọn ilé ìjọ mi ní ẹ̀sẹ̀ bí àpẹẹrẹ àlùwàlá ní lójú wọn ẹ̀ ló ti dì mọ́lẹ̀ àwọn mọ̀lẹ́kọ́ wa ní àmọ́dáhùn ànábì lóòótọ́ ni ẹ ń kírun àdéhùn tọ́lọ́run ṣe ni pé ọgbẹ́ tí wọ́n ti ń sàlùwàlá yóò ní mọ́lẹ̀ lónìí ṣùgbọ́n àwọn ilé ọmọ nǹkan tí ẹ ti dálẹ̀ wọ́n ti bọ́ ọ fi kún ẹ̀sìn tó mú wá inú ọwà bí ànábì nínú dáwà tó ń mustajabat tànàbì sọ àwọn àwíṣẹ tí ọ̀sẹ̀ sọ pé àwíṣẹ yẹn ó lè jádùá ó sì lè jẹ́ kejì yóò àmọ́ ní ẹ̀yin lẹ dá nǹkan lẹ́yìn ìgbà mo kú tán tẹ́ ẹ mú nǹkan wọnú ìsìlámù tí ó sì ń bẹ̀ fasuhqan lakum ìbínú ọlọ́run kó máa bá yín ẹ̀ ní ráàánú ọlọ́run ànábì ó sọ bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam tí ẹ bá pe nǹkan bídíà ó yẹ kó tiẹ̀ kọ́kọ́ họ dànù náà pé kí ni a pè bídíà fasuhqan lakum ó fi hàn pé nǹkan méjì yẹn ni ò ní jẹ́ kéèyàn lẹ́tọ̀ọ́ sí àánú bánàbí ṣe jẹ́rọ̀ òfurọ̀ ìmù tó tọ́jú lójú àánú tó bí ṣe ń fa àánú lálìkẹ́ àmọ́ tí nǹkan méjì bá ti wà lára rẹ látàyé ò lè lẹ́tọ̀ọ́ sáànú ànàbí o kí lákọ̀ọ́kọ́ ẹbọ ìlànà bí sọ́nà àdìsí Abu Hurairah yìí ẹ̀ẹ̀kejì oníkójó ń bídíà Abu Hurairah náà ló tún gbà wá nígbà máa ń kọ́ àbọ̀ báyìí gbogbo ń bídíà ni wọ́n bá ní pé a béèrè béèrè kẹ́ láti bí ọdún bíi mélòó kan tí wọ́n bá rẹ̀ ń tọ́mọ̀ dáadáa so a bẹ̀bẹ̀ ni a pe àwọn èèyàn pé ẹ dákun ẹni ìgbọ́ ẹ̀sìn yìí kódà bó ṣe ká pé èèyàn mẹ́ta pé ẹ dákun ẹ bá ń dáwọ́ àjìjọ fún kọ́ ọ̀kan sọ ìwọ tó wá ń lagídí nìsín kan sọ wípé mọ́lúdì o ṣíṣe o kọ́ ọ mẹ́rin pé ibi ànábì ti sọjọ́ òbí rẹ̀ tó bọ̀ wá ríyùn ọlọ́pṣàn o option A nù option B bá mú kan náà khulafa rashidun Abubakar Umaru Usman Ali ẹn tó sọjọ́ òbí ànábì sallallahu alaihi wasallam tó bá tó wá rí ń bẹ̀ tó wá tó rí bá option 3 option C bá ń wò kan nínú àwọn sàábí ànábì pé sàábé báyìí tó bá di àsìkò Rabiul Awwal ní máa ń káwọn èèyàn jọ tí a máa ń sọjọ́ bí ànábì bá wá jáde ó di mélòó ó di mẹ́ta tó bá rí yàn tó wá bá ní bọ́ sórí àwọn tábìú náà bí àwọn ọmọ Abu Hanifa bá ń bá lọ bá ní bọ́ sórí àwọn bí àwọn Hasan al-Basri bá ní bọ́ sórí àwọn tábìú náà lọ pátá ẹni tábìú náà
kẹtí ẹ̀ bá ní wá jáde pé tábì kan ní àwọn tí a di 2nd century lẹ́yìn ànábì ṣe é kó gbọ́ àwọn gbogbo gbàtà ń sọ 100 years ní century kọ̀ọ̀kan o 100 years kejì àwọn wo ló ṣe nú àwọn tábì àwọn tí ó rí àwọn sàábé sójú ṣùgbọ́n táwọn èsì sàábé là ń pè ní tábì yìí bá ní mẹ́nì kan wá bí wọ́n ṣe pọ̀ tó ọ̀bà tó ń ré léyùn option D àbí ṣe yìí ní ọkàn option next option tọkàn tó ọ̀bà tó ń ré léyùn bá ní mú kan wá nú àwọn àmọ́mù mẹ́rẹ̀ẹ̀rin tá a máa ń dákọ Málìkì Ṣáfì Abu Hanifa Ahmadu èwo ló ṣe wàláhì mo fún wa tẹ́mi bẹ̀ lọ́wọ́ rẹ̀ búra tó ọba ilé gbà tá a sì rí tó dákọ bíbẹ́ tá a sì rí pẹ̀lú ògo Ọlọ́run èmi ò lè ràn lájì ń lò lọ ṣùgbọ́n mo láwọn tí bá a bẹ́ pé ẹni ìgbẹ́sì yo inú ẹni tó ẹkẹ́ ẹran lájì ni o ṣéwù làgbájá kódà táwa fàyè pípé lẹ́ni ìṣó lè pè tó sọ pé ẹ lọ wọnú tí a báyìí ẹ lọ wàláhì ìbọn gbájí ọdún 2024 bó ṣe kéyìn kí n pè yàn mẹ́wàá pé ẹ dákun ẹ bá ní dáwọ́ bó ṣe 300,000 ẹ dáa tí ó fi pé ẹni ìgbẹ́sì yìí kódà atúnlẹ̀rẹ̀ tí ó tún máa bọ́ dáwó jọ nínú àwẹ̀ tá a sọ ara àwọn tó sọ pé àwọn ò tún fún 1 million àti rẹ̀ tí ó gbàdí ìsìn open question kódà lómi atúnlẹ̀rẹ̀ ó tún gbà mọ́tò táwọn yóò tún dá jọ fún ọ kọ̀ọ̀kan bá a sọ tó bá rí bá tó bá jó oore ni tó bá jẹ pé oore ni ní tí ẹ fi lè rí ìyọ́nú Ọlọ́run ni tó bá jẹ pé ìjọsìn ni sọ ọmọ ẹ̀sìn ju àwọn tá a dá kan lọ kí ló táwọn ò fi ṣe torí pé wọ́n rí pé aburú ni wọ́n rí pé táwọn bá ṣe àwọn bọ̀ sínú pé àánú ànábì lè mọ́ láwọn abálálì kìámà àwọn ò ní gbà nínú dáwàtún mustajabatun wọ́n yà sá fún ṣùgbọ́n yìí ò rí sí ìkẹ́kẹ́ lónìí ju pé kí á lómi kákẹ̀sẹ̀ jẹ́ ẹlòmí ọkẹ̀ sọ mélòó nǹkan tó fojú kéré tó jẹ́ pé ìntẹ́ yóò lò nù náà nítorí rẹ̀ fọ̀pá wọn ni kọ́lọ̀ mọ́ sí wa lọ́mọ náà kọ́lọ̀ kọ́ ládọ́kà oṣù rẹ̀ kọ́ lágbóró láìláìlá ibi tí a ti dá dúró nù tọ́ra fẹ́ àyẹ̀ gba ìbéèrè ṣùgbọ́n ká tó gbà béèrè tá bá wo àwùjọ wa a rí wípé ayé ti bàjẹ́ nísì worst sí ni pàtàkì jùlọ láàrin ọ̀dọ́ téèyàn bá wo ohun tí ń ṣẹlẹ̀ ojú wa ń rí etí wa ń gbọ́ látòrí àwọn ọmọ secondary school báyìí kódà àdáwò yẹn ti ń tàtàpòrò lórí àwọn primary school àwùjọ ẹ̀ ń bàjẹ́ sí ni oríṣiríṣi atrocity oríṣiríṣi ìbàjẹ́ kódà àwọn ọmọ secondary school ti ń sosólẹ̀ oríṣiríṣi kìnìkẹ yahoo kìnìkẹ níbi pété wọn kálukú bá lọ ọnù agboolé kálukú tá a bá lọ ọnù ibi tá a kọ́lé sí ibi tá a ń gbé èyí ó rí i pé tó bá mú ọ̀dọ̀ mẹ́wàá bí kò máa rí olóríire ẹyọ kan mẹ́sàn-án yòókù tàbí kárí olóríire bíi 2 àtààbọ̀ so bíi 2 àtààbọ̀ yòókù so wọ́n ti gbé ayẹbẹ ti gbé wọn lọ òbí gan ti ń fọkàn wò kó sóun sì lè jèrè ilé báyìí sáwọn àmọ́ àwòrán bá ní tó bá ti á rí bá ládùúgbò a jẹ́ pé ọjọ́ ọ̀la àwùjọ ó tún yọ ọmọ burú sí inú ìyẹn lọ́fà tí àwa muslim community àwa fatusi lọ́sọ́nà ayégun tá a fi wò pé ẹ jẹ́ ká gbé prógámù kalẹ̀ fáwọn ọ̀dọ́ ká fún ọ ní orientation lóríṣiríṣi gbogbo ọmọ tó bá ti wà ní primary tó bá ti wà ní secondary school àtẹnu tó bá yìí pé èyàn ti marry gbogbo ọ̀rọ̀ àtà ń sọ̀rọ̀ ẹ̀dọ́ sí ni a so gbogbo ẹni tó wà ní secondary school lọ sókè bẹ́ẹ̀ ọba àmọ́ kọ́ṣẹ́ ọba àmọ́ ṣe kínní ọba àmọ́ ṣe yahoo wọn náà wà á sọ pé yahoo tó ń ṣe náà dáná ni so o ti gbọ́ ọ́lẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yahoo nìkan so díẹ̀ gbé tó kalẹ̀ pé ní October 29 ìjọ mẹ́ẹ̀ẹ́dógún òní láago 9 tí ẹ bá ti dé junction pharmacy kọ́sà sọ pé òun lọ Ìgbọ̀nà ìdí Ìgbọ̀nà ibi tí a ti ń kí ìdí nígbànà gbogbo ibi tó bá ti rí ọ wọlé sáàbèrè Ìgbọ̀nà lọ́nà ayégun náà ni tó bá ti dé ibi ìdí òun látàgò 9 marathon ni so àwọn ustaasu wa Sheikh wa Abdulrahman Muhammadu Awal wọ́n wà nínú tí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ so tí wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ so bákan náà èmi náà mo wà nínú tí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ àtàwọn nǹkan míì tá a tún jẹ láǹfààní níbẹ̀ tá a fi lè mọ̀ kí ni mustakbalu kí ni future àwọn ọ̀dọ́ so wọn ò bìrì nǹkan kan lọ́wọ́ wa ju pé káfáyé lẹ̀ so àwọn tí a ń bọ́ sí èjì yẹn so tí a jọ̀dọ̀ àwọn la fẹ́ gbé àtọkùnrin àtobìnrin
pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run so ọlọ́run bá lè kọ́lá yóò kún wa lọ́wọ́ gbogbo àwọn elétò náà ọlọ́run bá ní kún wọn lọ́wọ́ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run so fún àtàbá ní ìbéèrè 09098889939 so programu yìí ó ṣe pàtàkì gan ẹ jẹ́ ká máa fààyè lẹ̀ láti máa gbọ́rọ̀ ọlọ́run so ló jẹ́ pé báwùjọ bá bàjẹ́ táwọn èèyàn bá gbọ́rọ̀ ọlọ́run mọ́ tí kálukú kàn jókòó tìra ní orí social media àbí máa gbọ́ ní kinní kan ní tínú wa fi ń dùn fún programu Wednesday táwọn sì ni pé àwọn èèyàn ọlọ́run ní kálukú ọmọ tú jáde kálukú ọmọ gbọ́rọ̀ ọlọ́run so èso òde wọn mọ́lẹ̀ torí báyé ti bàjẹ́ àwọn èèyàn ò gbọ́ wá sí mọ́ ṣùgbọ́n níbi tó ti ń bàjẹ́ náà lọ́lọ́run ti ní ká máa rí àwọn tí ń fààyè wọn lẹ̀ fún tọ́lọ́run ọlọ́run ò ní kó wá nípa o gbogbo àwọn tọ́lọ́run ò tí ì máa gbé lẹ́yìn tó àwọn èèyàn tó ń gẹ̀rùn jímọ̀ gẹ̀ni níbo wọ́n ti gbọ́ òtúbà ayé wa ń bàjẹ́ sí i lọ ibi máa lọ bí ọ̀rọ̀ ọlọ́run ká máa lọ gbọ́rọ̀ ọlọ́run lọ bẹ̀ lọ́ máa gbọ́rọ̀ ọlọ́run ibẹ̀ láàfin máa rí níwèé máa ní wa kọ́lọ́run balẹ̀kọ́lá kọ́ sànà nìkọ̀ọ̀kan wa 09098889939 091242939 so hello salaam alaikum wa alaikum salam àmì o. ẹni ṣe máa olùdí lọ jáwọ́ ẹni ṣe máa olùdí lọ túbọ̀ màlúdí tẹ́ǹsẹ̀ tẹ́ ò rẹ̀ rí ẹ ẹni ṣe máa olùdí lọ jáwọ́ Anobi wa fún mo ṣe mọ́lúdì Abubakar kò ṣe mọ́lúdì Usman kò ṣe mọ́lúdì Ali kò ṣe mọ́lúdì ẹni ṣe máa olùdí lọ jáwọ́ ẹni ṣe máa olùdí lọ túbọ̀ àmì o. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh wákà yín mo gbádùn rẹ o so 090 wa alaikum salam wa barakatuh. Yes. Alama mi sa. Wàláyé táwọn ọ̀dọ́ bá gbọ́ ọ́n ká gbọ́ máa mú ni wọ́n sì máa mọ tó tó yàtọ̀ sí tí ò tọ́. Ọlọ́run sálẹ̀kọ́ àánú rẹ̀ lórí wa inṣáàlá. Wa alaikum salam wa barakatuh. Yeah. Alama mi. Náà. So Anobi sọ pé ntọ́lọ́run bá ṣe léwọ̀ kò fi ìwòsàn ọjọ́ òun síbẹ̀ tó ti báyìí gbogbo tó bá jẹ́ èèwọ̀ kò gbọ́dọ̀ jó nìkan ní ọ̀jẹ̀ solution lẹ́lẹ́ òun nìkan kọ́ ntọ́ bá jẹ́ èèwọ̀ ọlọ́run ò fi ìwòsàn wa síbi tó ṣe léwọ̀ kí o ní àìsàn kan bẹ́ o kí ẹ̀ bá ti wá lu ọtí o ní ọ̀wà ìwọ ló rò báwọn so àìmọye ìwòsàn tó wà fún náà. Zero 09098889939. Hello. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Ẹ kú iṣẹ́ pé tó. Yes. Láti ìlú Ìwó ni àwa ti ń bá yín sọ̀rọ̀. Láti ìlú Ìwó. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. Ọlọ́run bá ní sẹ́yìn lẹ́sàn-án lórí. Allahumma amin. Ètò náà ní ìdàrú. Allahumma amin sá. Ṣùgbọ́n nígbà tí ẹ̀ ń ṣe dáwà yẹn lọ. Náà. Àwọn ẹ̀kọ́ tó pọ̀ ni mo rí kọ́ níbẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwùjọ ṣe dàtẹ́ mẹ́nu bà yẹn. Rí yàtọ̀ sí ẹ̀dáwà fífi ẹnu ṣe. Fún ẹni tí ọ̀rọ̀ yín bá gbọ́ yín tó bá gbọ́ ọ̀rọ̀ yín yóò mọ̀ pé akọ ọ̀rọ̀ lẹ́sọ. Ṣùgbọ́n àwùjọ ti bùkátà sí pé àwọn àfọ́ọ̀mọ practice lára àwa ọ̀dọ́ tó bá ń sún mẹ́ta fà láti jẹ́ àtìmú wọn tẹ́ẹ̀mọ̀ làwọn lọ́yẹ̀. Torí kìí fẹ́ ni mò ń dojú ọ̀rọ̀ yẹn kan gbọ́ àwùjọ. Fẹ́ẹ́rí láwọn òṣìṣẹ́ lára àwọn èèyàn máa tí ò ṣe pátíkà. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé ká mọ̀ sàánú. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́ẹ̀lẹ́ dọ́dọ̀ wọn tẹ́ẹ̀ ní bá àánú pàdé. Ọ̀pọ̀lọpọ̀ àbúrò ìgbóná jáde lọ. Lẹ́ẹ̀sì láwọn ọ̀dọ́ tẹ́ ń wo wọ́n dùn ún bá sọ̀rọ̀. Ẹ bá ń fi kí wọ́n jẹ ràn wọ́n lọ́wọ́. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ló ni mo ti bá yín sọ̀rọ̀. Mo jẹ́ ọ̀kan lára jàmáà ìjùwánu ìlú Ìwó. Àwa rí wípé jíjẹ nínú ọ̀pọ̀lọpọ̀ tá a bá gbámú ẹ̀ẹ́dẹ́ ọ̀dọ̀ gbámú. So yóò fi wá láǹfààní gbogbo jíjà àfa láti máa ran ọ̀dọ́ lọ́wọ́ nípa jẹ nínú wọn. Inú mẹ́wàá àlérí mẹ́ta
tó gbòòyí tó àwọn la ọgbọ̀n nígbà tó bá yá. tó náà dá wà ní gbogbo wà sí láyé pé dáàmú tó sọ lẹ́nu yẹn àpáàtìsì ẹ̀ lára wọn òòlù ní ò jẹ́ kó ṣiṣẹ́ ọlọ́run ràn wá lọ́wọ́. Jazakumullahu khairan. So ìmọ̀ràn gidi náà ni ṣùgbọ́n pọ́blẹ́mù tí àwọn tá a jẹ́ àfa súnà tá a máa ń ní ó náà ni pé àwọn èèyàn máa ń rún bídíà lọ́jọ́ súnà lọ àwọn olówó ìdíranù làwọn èèyàn máa ń ná sí ni. So àwọn àfa súnà tí wọ́n ní iṣẹ́ tí wọ́n ó ṣe tí ó pọ̀ so kálukú òróró ara fún mọ́ sí gbá gbogbo nǹkan tá à ń ṣe náà kọjọ àfúnmọ́kọjọ kan so ó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n táyà pààrọ̀ tí wọ́n fò lọ ẹ ti gbọ́ wọn ti gbá máa fídíò kan lọ Amẹ́ríkà wọ́n ti gbọ́ kinní kan lórí ìranù ẹlòmíì owó tí a fi gbé wá bí wá sí yọkàrà débẹ̀ náà ní yọkàrà ní ẹ̀wà aráyé ayé ń lọ ẹ̀sìn ń tọ̀ lówó bá jó tán àwọn tí a ń wọn ọ̀rẹ́dẹ́ àti ìran ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àmọ́ ìkan làwọn èèyàn wa ni wọ́n gbé kalẹ̀ yìí so gbogbo àdúgbò náà àwa náà ẹja ní prógáàmù bá ń lóríṣiríṣi kọ̀sẹ́ńtà pé o ṣùgbọ́n kálukú náà tó ṣe tiẹ̀ kódà bẹ́ẹ̀ pé àwọn àṣẹ fún yín àwọn àṣẹ so kálukú bá àṣì nígbàdégbà báyìí so àti kéyìn ò rí sí ọ̀nà àtijọ́ àti àwọn èèyàn ó ṣe pàtàkì gan o kọ́nà ọ̀bànìkọ́lá kọ́ sàlékún àánú rẹ̀ ní orí ẹnì kọ̀ọ̀kan wa kọ́ wọlé àjọ kan oṣù rẹ̀ so inshallah tó bá tó dijọ́ Wednesday á pàdé pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ní Ọjà'ba láago 5 pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ní Ọjà'ba Central Mosque. kápẹ́rọ̀ sọkọ̀ kì í ṣe ṣáàdì mọ́tò wíwà ìyẹn ọgbà gidi kàkàyè lẹ́sìn lÓlúwa fìràn wá tẹ́lẹ̀ àṣẹ Olúwa ní tẹ́lẹ̀ àṣẹ Olúwa ní bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú pọ́rọ̀rùn fáwọn kan nínú àwọn táyé arọ̀ lọ́rùn káwá mọ́ wọn ọba olóore káwá mọ́ wọn ọba olóore. Alhamdulillahi rabbil alamin kò ní jù báyìí lórí ètò yín tó Al-Basira fún tòní àwọn àtàjọ mú ètò wá sí etí gbọ̀nyìn àfáwà Yusuf Adédoyin Ajánásì àjọmbẹ́ńbí ni àwọn ojú ẹ̀rọ afúnṣà àti àwàyè ọ̀gbẹ́ni Ajíbọ́lá Sàlámì ni wọ́n jẹ́ kẹ́ máa gbọ́ wa dáadáa nílé àti ọmọ ìyá wọn àti Amíyù àwọn náà ni wọ́n jọ ń ṣe kó tí gbogbo ẹ fi ń dùn àwọn sáàsì àti ń gbọ́ wọn látẹ̀kẹ́ náà sáà Sùlẹ̀mán bóni Ibrahim abu Ibrahim ẹ̀sà òkè pátá bá ní ìbéèrè kan àbí kejì lórí ọ̀rọ̀ ètò yìí a lè pe nọ́mbà yàbí ká tẹ́sì mẹ́sẹ̀gì sí 070-1064-39 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070-1064-39 orúkọ tèmi ò yí padà èmi ni Ridwanullahi Muhammad Jami aka mọ́jì ìbàjẹ́ oníwàkà súnà ìpàdé tó di ọjọ́ Wednesday ní. títí sí akú oríire.